Aláròyé máa wí o. Ààrá sán pa màálùú 22 lẹ́ẹ̀kan náà nípínlẹ̀ Ògùn. Ó kéré tán màálùú 22 lára àwọn agbo màálùú tí Fúlàní darandaran kan ń sìn lágbègbè Ọ̀ṣàrà ní Ọbántòkò nílùú Abẹ́òkúta níjọba ìbílẹ̀ Ọdẹ́dá nípínlẹ̀ Ògùn ni ààrá ti sán pa báyìí. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé láàárọ̀ kùtùkùtù ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 21 oṣù kẹfà ọdún yìí lásìkò òjò àrọ̀ọ̀rọ̀dá kan tó wáyé nílùú náà. Baálẹ̀ ìlú Ọ̀ṣàrà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé, olóyè Wàsíù Afọlábí tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 22 oṣù kẹfà ọdún yìí sọ pé fúnrara Fúlàní darandaran tí ààrá sán pa àwọn màálùú rẹ̀ ló fẹsẹ̀ ara rẹ̀ wá sí ààfin òun láti wá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ sí àwọn màálùú rẹ̀ ọ̀hún. Baálẹ̀ ní Fúlàní darandaran ọ̀hún ṣàlàyé pé lásìkò tí òjò kan tó wáyé ní nǹkan bíi ọwọ́ aago 2 ọ̀sán ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 21 oṣù kẹfà ọdún yìí ni ààrá burúkú kan ṣán lójijì tó ṣekú pa 22 nínú àwọn ẹran màálùú òun. Ó ní ojú ẹsẹ̀ tóun ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lòun ti tẹ̀lé lọ sí gáà rẹ̀ níbi tí òkú àwọn màálùú náà wà láti fojú ṣùnùkùn wo ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí àwọn sì fi ọ̀rọ̀ náà tó ìjọba ìbílẹ̀ náà létí. Lára àwọn aláṣẹ ìjọba tí baálẹ̀ ìlú Ọ̀ṣàrà fi ìṣẹ̀lẹ̀ náà tó létí ni DPO tẹ̀sán ọlọ́pàá kan tó wà lágbègbè Arẹ́gbẹ́ àti alága kánsù ìjọba ìbílẹ̀ Ọdẹ́dá nípínlẹ̀ Ògùn ọ̀nàrẹ́bù dókítà Afọláṣadé Adéyẹmọ àtàwọn míì. Baálẹ̀ ìlú Ọ̀ṣàrà ní àwọn máa ṣèpàdé pẹ̀lú Fúlàní darandaran tí ààrá sán pa màálùú rẹ̀ ọ̀hún lójúnà àti jẹ́ kí àlàáfíà jọba láàrin ìlú náà kó sì lè gbà pé àmúwọ́ Ọlọ́run ni ìṣẹ̀lẹ̀ náà jẹ́ kì í ṣe àwọn aráàlú ló ṣokùnfà àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe ikú pa màálùú rẹ̀ ọ̀hún. Kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ògùn CP Lánrè Ògúnlọ́wọ̀ náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 22 oṣù kẹfà ọdún yìí pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí àwọn sì ń ṣèwádìí nípa ohun tí ó ṣẹlẹ̀ ní abẹ́nú. Ó ní ọ̀gá tẹ̀sán ọlọ́pàá agbègbè Arẹ́gbẹ́ ìjọba ìbílẹ̀ Ọdẹ́dá ni wọ́n kọ́kọ́ lọ fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó létí. Ó ní ọ̀gá ọlọ́pàá tẹ̀sán agbègbè Arẹ́gbẹ́ níjọba ìbílẹ̀ Ọdẹ́dá ni wọ́n kọ́kọ́ fi ìṣẹ̀lẹ̀ náà tó létí. DPO náà wá ṣáájú ikọ̀ àkànṣe kan tí àwọn ọlọ́pàá lọ ṣe àbẹ̀wò síbi tí àwọn màálùú náà wà, ibi tó kú sí láti mọ ohun tó ṣokùnfà ikú wọn. Ọ̀gá ọlọ́pàá náà láwọn máa ṣèwádìí dáadáa táwọn sì máa jábọ̀ ìwádìí fún àwọn aráàlú láìpẹ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.